mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìkànnì Ejugba Master Channel ẹ kú dédé àsìkò yìí àánú ọlọ́run kò ní fi wálẹ̀. Ọ̀rọ̀ tó ń jà rìnrìn náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣéun Agboola lórúkọ mi. Tẹ́ bá wà lórí ìkànnì Ejugba Master nígbà àkọ́kọ́, ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí ni pé ẹ ti gbọ́ wọ́n láwọn kan, àwọn ìgbìmọ̀, àwọn ẹgbẹ́ kan jáde, wọ́n láwọn Fúlàní afẹ̀míṣòfò, àwọn aláyébàjẹ́ kan, wọ́n ní wọ́n fẹ́ máa pa àwọn èèyàn lásìkò ọdún kérésìmesì, pé wọ́n ní wọ́n fẹ́ ṣọṣẹ́ àwọn tẹ́mi èèyàn ọjọ́ lójú, àwọn tó jẹ́ wípé nǹkan táwọn gbé dání tí wọ́n gbà ní wípé ẹ pa wọ́n dànù. Èmi ò lè sọ o tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ lórí, ṣùgbọ́n èmi fẹ́ nígbàgbọ́ pé wọ́n sá sí abẹ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Èmi ò rò pé Ọlọ́run tó dá ẹ̀dá lè sọ wípé kẹ̀dá ẹgbẹ́ kó máa gbẹ̀mí ẹ̀. Wọ́n ní kòkòrò tí wọ́n ò lè dá, Ọlọ́run rẹ ló lè dá. Gbẹ́sẹ̀ rẹ̀ sí apá kan mọ́ sí pa kòkòrò lẹ̀. Àwọn tẹ́nìyàn, àwọn tá à ń sọ yìí ń pa wọn kọjọ́ ọ̀rọ̀ kòkòrò, èèyàn ẹlẹ́mìí bíi tiwọn ni. Ṣẹ́ẹ̀rí pa ṣe nǹkan. Ṣùgbọ́n ìjọba wa jáde, wọ́n ní ẹ̀yin èèyàn ẹ má gbẹ̀mí ara yín sókè ju bó ṣe yẹ lọ, tàbí ẹ̀yin ẹgbẹ́ yìí ẹ má gbẹ̀mí aráàlú sókè ju bó ṣe yẹ lọ o. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ o. Ìtẹ̀mí fẹ́ sọ, tá a fẹ́ sọ níkànnì ni wípé ọ̀rọ̀ tíjọba sọ pé ká má gbẹ̀mí èèyàn sókè, àwa náà rọ̀ yín ẹ má gbẹ̀mí ara yín sókè ju bó ṣe yẹ lọ. Ìyẹn ni, ṣùgbọ́n a lè kọ́rọ̀ àwọn ará bí ìdánù, torí tíjọba bá ń sọ̀rọ̀ ńgbà míì, a lè sọ pé tíjọba ń sọ a gbọ́dọ̀ kó dànù. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ẹ má wọ́rì, àti mú ètò ààbò bẹ̀ dẹ́yìndẹ́yìn lẹ́ á gbọ́, tọkàn ó sì balẹ̀, tí sùtà ó sì padà sí àwọn ará àdúgbò yẹn. Ó ti ṣẹlẹ̀ dáadáa. Ìyẹn làwa fi ní ẹ kíyèsára, kì í ṣe pé ànígbàgbọ́ nù ìjọba. Àwọn ẹni tó ń ṣọ́ni tá a ṣọ́ kọ́lọ́run gbà wá lọ́wọ́ wọn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tíjọba bá kó àwọn agbófinró àbí àwọn ológun síbì kan, àwọn tó fẹ́ ṣiṣẹ́ ibi náà ò ní lọ ọbẹ̀ lásìkò yẹn o. Bẹ́ẹ̀ bá ń rólógun tẹ́ ń rágbófinró, ẹ má fi gbogbo ara fọkàn balẹ̀, torí pé àwọn náà lẹ́bi lásìkò ọdún. Kété táwọn náà bá yẹsẹ̀ pé ẹjá lọ ṣe fàájì ara wa, ìyẹn bí wọn bá dáwèrè ilẹ̀ lásìkò tí wọ́n sì wà ń bẹ̀, wọ́n lè sọ wọn pé kán fi lọ wábi jókòó sí tàbí kán fi wábi gbà. Pàápàá jùlọ tí ò bá sí alábọ̀dé láàrin wọn ni o. Torí bí táyé dé nísìn, ọ̀pọ̀lọpọ̀ alábọ̀dé ló ti wà láàrin àwọn ológun àtàwọn agbófinró lórílẹ̀‐èdè tá a wà yìí. Torí pé bí àwọn agbésùnmọ̀mí, àwọn ẹni ibi, bí wọ́n ṣe mọ ọ̀nà ètò ààbò ìjọba kò yé èèyàn sí. Wọ́n wà láàrin àwọn agbófinró, wọ́n wà ní ológun, wọ́n sì wà ní àwọn tó ń bá ìjọba ṣiṣẹ́, pàápàá jùlọ lẹ́ka ètò ààbò. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn nǹkan èròjà tí wọ́n lè fi dáàbò bo aráàlú tí wọ́n ní wọ́n kó kalẹ̀ láìpẹ́. Torí ìdí tá a ṣe dúpẹ́ ni pé àwa la wá, la sọ pé pàdé táwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ṣe àti rí nǹkan kan o, ẹnu la fi gbọ́ o. Ṣùgbọ́n nígbà tá a tún gbọ́ náà tí wọ́n donate àwọn nǹkan yìí, a tún dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n síbẹ̀ kán mọ́ gbẹnu kó, kán mọ́ gbọ́wọ́ kó, kán sì mọ́ gbójú kó ń bẹ̀. Torí àwọn tẹ́ ẹ fà á lé lọ́wọ́, irú èèyàn wo ni wọ́n? Ṣé wọn ò ṣàwọn tí ó gbàbọ̀dì fáwọn èèyàn wọn? Ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣọṣẹ́ ní December àbí ní January àbí inú ọdún. Ẹ jẹ́ á kíyèsára. Èmi ò ní ẹ mọ́ lọ ilé ìjọsìn, ṣùgbọ́n ibi tí èrò bá ti máa pọ̀ lápọ̀jù, ẹ jẹ́ ká ṣọ́ra fún. Àwọn tó ń ṣọ́ni àgbọ́n tó wọn o. Àní ẹ mọ́ gbọ́rọ̀ tí ìjọba sọ o. Ṣùgbọ́n ó yẹ kí ìjọba sọ fún wa wípé ọ̀rọ̀ tán sọ yẹn o, a ti pèsè ààbò. A lè sọ pé ká sọ bí wọ́n ṣe pèsè ẹ̀. Ọlọ́run yóò máa ṣọ́ wa ni o. A ṣọdún ayọ̀ o. Ṣé rí béèyàn bá wà nínú ilé tó bá ṣọdún, ó dáa ju pé kó lọ wà lọ́wọ́ àwọn ajínigbé lọ, kó lọ máa ṣọdún lọ́gbà wọn, kó lọ máa ṣọdún lọ́gbà wọn, kó lọ́run ó ṣàánú ẹ̀dá. Lẹ́yìn ìyẹn náà, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa, àwọn tí wọ́n ń pa ní ṣayọ̀, bá a bá ládùúrà lọ́rọ̀ wọn gbà, kó lọ́run fọwọ́ tọ́ wọn lọ́kàn. Àjàyòpá ṣùgbọ́n ọ̀rọ̀ wọn níbi tó dé nísìn, àfi ká ṣọ́ra wa. Ọlọ́run máa ṣọ́ wa o. Àwọn tá à ń sọ yìí,
wọ́n rọ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá kan já ara wọn ní tó yẹ kan já ara wọn o, mi ní sọ pé kan já ara wọn brain, ó yẹ kan ti já o, ó yẹ kan ti já. ọmọ ìyá wa làwọn ará bí tá à ń sọ yìí, táwọn kílẹ̀ tí ń porúkọ ẹ̀, àwọn kìnnì kan mufti tí wọ́n ń kó wọn mọ́ra, tí wọ́n ń pe Gumi wá sí ilẹ̀ Yorùbá, ó yẹ kan ti jára wọn. kán mọ́ gbàgbé nǹkan ẹyọ kan tí mo fẹ́ sọ yìí. Ní 2014 àwọn ará bí lọ sí mọ́ṣáláṣí Central Mosque ní Kano, wọ́n sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n ju bọ́ǹbù tán nínú mọ́ṣáláṣí. ti kìrìsìtẹ́nì ló pọ̀ jù ń bí ni o, ṣùgbọ́n lọ́hùn tó bá mú wọn ju bọ́ǹbù mọ́ṣáláṣí, ìyẹn ni pé ẹ̀yin gan tẹ́ ẹ̀rù pọ́mọ ìyá yín ni wọ́n, tó bá délẹ̀ tá agbára yín ò ní ká wọn. àbòmírè ẹ̀jẹ̀ ayára wa lọ́pọlọ o, ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ayára wa lọ́pọlọ o. àwọn ará bí ò torí Ọlọ́run ṣe o, àjẹ́ńdà kan wà wọ́n sá sábẹ́ ẹ̀sìn ni, àjẹ́ńdà kan wà wọ́n fẹ́ gbalẹ̀ wà ní. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi, ẹ ṣí mi ẹ ṣí ń gbọ́.